الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى أهل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى أهل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. نحمد الله ونستغفره ونستعينه ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا محمد عبده ورسوله. اللهم صل وسلم على سيدنا محمد. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa, ọba gbogbo ìgbà, ọba gbogbo àsìkò lọ́lọ́run, ọba àná lọ́lọ́run, ọba òní lọ́lọ́run. Ọlọ́run náà ni ó sì tún máa jọba lọ́la níjọ́ tí ò ní sẹ́nìkan mọ́. Ọba títí ń ṣe é bọ̀ níjọ́ tí ò rẹ́ni kan lọ́wọ́, ó ń ṣe dàsìkò tá a wà yìí tí ò pẹ́ nìkan sọ́lá ẹ̀. Níjọ́ tí ò ní sẹ́nìkankan wá ń bẹ̀ mọ́, Ọlọ́run náà ni ó máa ṣiṣẹ́ rẹ̀ lọ. Kulla yawmin huwa fi shan fabi ayyi ala'i rabbikuma tukadhiban. Ọlọ́run lémi Ọlọ́run, gbogbo ìgbà oríṣẹ́ ni mo wà ó. Ẹ̀yin lẹ́yìn ó sùn, ẹ̀yin lẹ́yìn ó lọ bí iṣẹ́, ẹ̀yin lẹ́yìn ń tò gbé, ẹ̀yin lẹ́yìn ń jẹun, ẹ̀yin lẹ́yìn ń sinmi. Àmẹ́mi Ọlọ́run, ní gbogbo ìgbà, gbogbo àsìkò oríṣẹ́ ni mo wà. Mo ń mójútó yín, mo sì ń mójútó gbogbo ń tẹ́ ẹ ní pẹ̀lú. Ọba tí ó wá dá wa, ọba tó ní wa, ọba tó rè wá, ọba tí ń tọ́jú wa, òun náà la dúpẹ́ fún. Ọlọ́run kó dákun kó jọ̀ọ́ kó mọ́sà ìgbà sí àyè ọpẹ́ fún wa. A ṣe àsàlátù fún Ànábì wa Muhammad, Ànábì tí Ọlọ́run ṣe ní rahmatan lil alamin. Ọlọ́run ní wa ma arsalnaka illa rahmatan lil alamina. Ọlọ́run lémi Ọlọ́run ni mo gbé rẹ Muhammad dìde o. Mi ò dẹ̀ gbé ẹ dìde lásán, mo ní o máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ni. Kó o máa jẹ́ ìkẹ́. Dídí Ànábì ó mú rọ̀rùn wá sáyé ni, kò mú nira wá. Dídí Ànábì ó mú dẹ̀kùn wá sáyé ni, kò mú nira wá. Àwọn ọmọlẹ́yìn Ànábì Muhammad lénìí, ẹ wá jẹ́ ayẹra wa wò. Sọmọlẹ́yìn Ànábì Muhammad ni ọ́ lóòótọ́. Are you a Muslim? Are you a Muslim? Tí wọ́n bá tiẹ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ gan-an wípé why are you a Muslim if you said you are a Muslim? Ṣé Mùsùlùmí ni ọ́? Kí wá nìdí tó fi ń jẹ́ Mùsùlùmí? Àwọn criteria wo nìyẹn máa ń rí lára èèyàn tá a fi pè ní Mùsùlùmí? Àwọn ìwà wo lèyàn ó bá lára èèyàn tá a fi máa pè ní Mùsùlùmí? Islam tí a ń ṣe yìí is not just ordinary religion tíyàn kàn lè máa ṣe ń tó wù àbí tó lè máa sọ ń tó fẹ́ mẹ́. Ẹ̀sìn tọ́rọ̀ Ọlọ́run gáìdì ni o. Ẹ̀sìn tí ọ̀rọ̀ Ọlọ́run ọba wa tó gáìdì ni.
ẹ̀sìn tí ọ̀rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam tó gáìdì ní Islam. bó o bá ti wá lè ṣe Islam bọ́lọ́run ti fẹ́, tó o lè ṣe Islam bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe gbà wá, má pera rẹ mùsùlùmí. ẹ dákun ẹ̀yin jàmáà wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa lọ́kùnrin, ẹ̀yin ìyá wa lóbìnrin, ẹ̀yin bàbá wa lọ́kùnrin all over the world. Ní àìní dènà pẹnu, ẹ jẹ́ á mọ̀ wípé Islam yìí kìí ṣe ẹ̀sìn tí èèyàn máa ń sìn téèyàn kábàámọ̀ ń bẹ̀ o. ẹlòmíín sì ń bẹ, ó lè má já àfáà, kódà ó lè má mọ̀ ju tí ó máa fi kírun lọ, tó sì wúlò níwájú Ọlọ́run já àfáà lọ. dandan kọ́ ni kéèyàn ó já àfáà kó tó jẹ́ mùsùlùmí. dandan kọ́. bó o bá ti mọ ohun tó fi kí Ọlọ́run, tó máa fi kí Ọlọ́run, tó máa fi kírun gbogbo ìgbà, you are a Muslim. tó sì máa ṣe ń tọ́lọ́run lóun fẹ́, tó sì máa sá fún tọ́lọ́run lóun ò fẹ́. àwọn ọ̀rọ̀ kan ń lọ lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ní orí social media. àwa kì í ṣe ẹni tí máa jáde sórí social media tí ó máa sọ ọ̀rọ̀ ń tó bá lẹ́nu, ń tó rí, ń tí ò rí, ń tó mà, ń tí ò mà. àwa kì í ṣerú ẹ̀, nítorí pé àwọn tó tọ́ wa, àwọn tó kọ́ wa, àwọn tó rè wá, àwọn tó nẹ wá, àwọn tó bí wa, wọn àfirú ẹ̀ kọ́ wa. o ò lè pera rẹ ní nǹkan, Ọlọ́run ní ń pèèyàn ní nǹkan. Ọlọ́run ní la tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa. Ọlọ́run ní mi Ọlọ́run huwa a'lamu bikum idh ansha'akum minal ardi wa idh antum ajinnatun fi butuni ummahatikum fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa. Ọlọ́run níjọ́ tẹ́ tí ìdáyé, tẹ́ wà nínú àwọn bàbá ńlá bàbá yín, lèmi Ọlọ́run ti mọ̀ yín, ni mo ti mọ̀ ń tẹ́ ń bọ̀ wá ṣe láyé. wa idh antum ajinnatun fi butuni ummahatikum. níjọ́ tẹ́mi Ọlọ́run sì gbé yín, tí mo ní ẹgbára bàbá yín sára àyà yín, tẹ́ ń bẹ́nu ìyá yín jọ́ náà. Ọlọ́run lèmi Ọlọ́run ti mọ̀ yín jọ́ náà o. La tuzakku anfusakum. ẹnìkan ó mọ̀ sọ pé òun dáa, ẹnìkan ó mọ̀ sọ pé òun mọ́, ẹnìkan ó mọ̀ sọ pé òun mọ̀ ọ́ ṣe. ta ni ọ́? ta ló bí ẹ? ará àbò ni ẹ? ta ni bàbá ńlá bàbá títí ẹ níwájú Ọlọ́run? bó o bá lò ó máa wí, o máa sọ, o máa ṣe, kí làpẹẹrẹ pọ́lọ̀ ń gbà lọ́wọ́ ẹ? kí làpẹẹrẹ pọ́lọ̀ ti gbà á? àmọ́ bẹ́ẹ̀ Ọlọ́run náà ni kọ́lọ́run kó jọ kó dákun kó gbà ní ìbáàdà fún wa. ní ṣókí, èmi fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kékeré kan, torí pé gbogbo ohun tí ó bá lè ta bá ẹni tó sọ ọ́ déèyàn, gbogbo ohun tó bá lè ta bá bàbá rẹ, gbogbo ohun tó bá lè ta bá ẹni táyé mọ̀ tán fi mọ̀ ọ́, gbogbo ohun tó bá lè ta bá ẹni táyé ń wò mọ́ ọ la, tó bá ní ò sọ̀rọ̀ ń bẹ̀, ọmọ àlè ni ọ́. kódà àwọn òbomi là ó, ọ̀ríjìnà ọmọ àlè ni. mo rò wípé fídíò kan ṣẹlẹ̀ tí ájì ọ̀kan lọ́mọ Ṣákírù, ó ṣe fídíò kan ní bí ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn, tí ń sọ̀rọ̀ nípa wípé bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀, bí wọ́n ní bàbá ò lè wá Amẹ́ríkà. nígbà tí mo padà rí fídíò yẹn, mo rí i pé kò sọ̀rọ̀ ńbẹ̀.
Qur'ani ní la taqif ma laysa laka bihi ilmun inna as-sam'a wal basara wal fu'ada kullun ulaika kana dhalika anhu mas'ula. Gbogbo ọ̀rọ̀ tó bá mọ̀ díẹ̀ àbí tẹ́nìkan gbé fún ọ tí wọ́n náà wá nígbàgbọ́ lórí ẹ̀ tó ṣe investigation tó tiẹ̀ mọ̀ tó mọ̀ bọ́rọ̀ náà ṣe rí ó mọ̀ bó ṣe jẹ́ Ọlọ́run ni ó mọ̀ sọ mọ̀ sì gbọ́rú ẹ̀ mọ̀ sì gbára lé. So eléyìí fa sábàbí jọ́nà tí mo wo programu Haji Saheed Shittu tó náà ń ṣe programu kan jẹ́ ń fi àsìkò yìí kémi náà fi pè wọlé sórí programu Haji Saheed Shittu yìí tí mo sì sọ̀rọ̀ lé lórí pé ọ̀rọ̀ náà o ẹni tí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fọ́kàn lọ ma orí rẹ̀ ò pé o ọ̀rọ̀ kátikàti ni o kò síbi tí bàbá ò lè dé all over the world nítorí pé bàbá ò fi kátikàti bẹ̀rẹ̀ ayé wọn à sì máa ṣe kátikàti lọ Ọlọ́run sì ní jẹ́ wọn ṣe kátikàti tí ó fi dọ̀la ọlá la ilaha illallah. Kò sí tí bàbá ń jẹ nínú jẹ́ àfà bàbá Sheikh Muhyiddin Ajani Bello kò sí tí wọ́n ń jẹ nínú jẹ́ àfà ní Nàìjíríà àti lágbàáyé lẹ́ni jọ wípé bàbá mọ̀ wọn ara wọn wọ́n sọ oúnjẹ jẹ wọ́n ń sọ rìnrìn wọ́n sì ń sọ ìṣeṣe eléyìí náà ló fọwọ́ náà láǹfààní káyan fanda àìmọye àfà ńlá tó ti borúkọ jẹ́ àfà ńlá tó ti ba orúkọ ó ti bọ̀ láwọn ọmọ rẹ̀ jẹ́ ó bọ̀ láwọn ọmọ kéwú jẹ́ wọ́n kàn ń wò wọ́n níwò bọ̀tì ni ṣùgbọ́n bàbá Sheikh Muhyiddin Ajani Bello kọ́lọ́njọ́ kọjá kẹ́mi bàbá ogun bàbá ò bá àná jẹ́ wọn àbò ní jẹ́ wọn sì ní bọ̀lá jẹ́ albarka la ilaha illallah. A sọ̀rọ̀ eléyìí kó máa jẹ́ tezkiya clarification nípa ọ̀rọ̀ yẹn kò sí ní tó jọrú ẹ̀. Mo sọ lórí program náà níjọ́ náà wípé bàbá tí ń rìnrìn àjò à ń lọ ìlú òyìnbó nísìnyí níjọ́ tí wọ́n àti máa ṣe físà ni. Èmi gan bí mo ti wá wà yìí ó ti lé lógún ọdún tí mo ti ń tẹ̀lé bàbá lọ sí ìlú òyìnbó kí ni ń bẹ ìlú òyìnbó kí ni wọ́n mú ń bẹ̀. Ṣé gbogbo ẹni tí ń bẹ ìlú òyìnbó lọ́lọ́run ni ó dáa fún ni? Kò sọ̀rọ̀ ń bí yẹn kò sọ̀rọ̀ ń bí yẹn. Aláàjì ọ̀kan lọ́mọ awájọ sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó kù díẹ̀ káàtó ni ó sì gbà bẹ́ẹ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run ó ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn. Kò bá dáa o kò bá dáa o nítorí pé bàbá nìkan kọ́ ló fẹ́ ṣẹ̀ yìí àwọn tí ń fẹ́ràn bàbá Ọlọ́run ló mọ iye mílíọ̀nù tí wọ́n jẹ́ láyé wọn sì ní gbọ́rú ẹ̀ kí wọ́n fojú tó dáa wọ̀ ọ́. Mo dẹ̀ àjọ sọ̀rọ̀ yẹn lórí fóònù bó bá recorded I don't mind torí pé mi ṣe ẹyẹ tí máa ké lójò tí èké lẹ́rùn pàjẹ́ balẹ̀rù ẹran bíi kí náà ti ń pè kọ́ irọ́ kìí ṣe irú títí wa yìí. Àkọ́kọ́ ni pé àkọjá àyè ara wa sọ́dọ̀ ẹnìkankan ntó o bá ní ntó o bá jẹ́ o jẹ́ lọ́dọ̀ rẹ ntó o jẹ́ láàyè rẹ ni Ọlọ́run sì kẹ́ àwa náà Ọlọ́run kẹ́ wa kódà nta lérò lórí Ọlọ́run ṣe fún wa. So Haji ọ̀kan lọ́mọ sì gbà wípé òun ó ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn pé béèyàn bá ti wà nínú ọ̀rọ̀ téèyàn ń sọ̀rọ̀ lọ́wọ́ tí ọ̀rọ̀ bá gbé èèyàn kò sí téèyàn ò lè fẹnu sọ. Gbogbo ẹni tó bá sì jẹ́ sọ̀rọ̀ ló gbọ́dọ̀ gbà pé bó ti rí nìyẹn ọ̀rọ̀ béèyàn bá ń sọ̀rọ̀ lọ́wọ́ kò sí téèyàn ò lè sọ. Ọlọ́run kó jọ kó má jà sí ọ̀rọ̀ sọ. So ó sì pé Alhaji Al-Fulani láti gba nọ́mbà bàbá
ṣùgbọ́n eléyìí tí èmi wá rí tó já sí pé ìṣesí tí ọ̀kan lọ́mọ ṣe yẹn bígbà tí wọ́n bá lo yàgbẹ́ sára tó wá dìde ńlẹ̀ tó lọ mú ìtọ̀ tó fi ń fọ̀gbẹ́ nì ó tó ń fi dọ̀tí kún dọ̀tí náà nìyẹn. ìpè bàbá ó jẹ́ ní tó dáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n tọ́ nílẹ̀ Yorùbá tó sì mọ ọ̀wọ̀ téèyàn máa ń fún àgbàlagbà fine. ó wá pe bàbá tán ó wá rìkọ́ọ̀dù ọ̀rọ̀ tí bàbá sọ. ẹ dákun torí Ọlọ́run ta ni ọ̀kan lọ́mọ ta ni Saheed Shittu lọ́dọ̀ bàbá tí bàbá wà sọ̀rọ̀ kan tẹ́nìkan wà rò pé àbí ọ̀rọ̀ kan tí bàbá ò kó ọ̀rọ̀ kan jẹ lábẹ́ sánmọ̀ yìí kọ́ kò sólúwẹ̀ kò sólúwẹ̀. ìsọ̀rọ̀ yẹn ìṣesí kan tá a lè pè ní ìṣesí mùnáfìkì ni ó rìkọ́ọ̀dù rú bàbá. ṣé bàbá nìkan ni àáfàá ńlá tó o bá sọ̀rọ̀ lórí fóònù níjọ́ tó ti ń bá àwọn àáfàá yín tẹ́jọ́ ń bára yín sọ̀rọ̀ lórí fóònù èwo ló gbé síta bẹ́ẹ̀ yẹn? ìṣesí yẹn jẹ́ ìṣesí mùnáfìkì ó jẹ́ ní tí ò dáa ó jẹ́ ní tí ò dáa. àáfàá ní àyà ulama àdínì mali arakum ataytum bi shay'in la yahillu bi shar'ina. àáfàá ní ẹ̀yin àáfàá ẹ̀yin tẹ́ ń pera yín láàfàá yìí ẹ̀yin tẹ́ ń pera yín lóní mímọ̀ yìí mali arakum gbogbo ń tẹ́ ń ṣe yóò jọ ń tẹ́ ń pera yín yìí gbogbo ń tẹ́ ń ṣe kò jọ ń tẹ́ ń pera yín. ataytum bi shay'in la yahillu bi shar'ina gbogbo wa tẹ́ ń wù yìí kò sí ṣẹ̀ríà àti Islam ń bẹ. nígbà tó bá porú bàbá tó rìkọ́ọ̀dù bàbá sínú àwọn àfáà tó jẹ́ àfáà ńláńlá Nàìjíríà tó já sí pé bí n bá ń dárúkọ kéèyàn mọ́ jọ irú ṣèṣì tìtìyín náà ni ò ní jẹ́ kí n dárúkọ àfáà lágbájá àfáà làkásìgbè àfáà ìwọ náà ló fẹ́ náà rẹ sọ pé àìmọye àfáà ńláńlá ní Nàìjíríà lẹ́jọ́ sọ̀rọ̀ ó gbé ní tẹ́ ẹjọ́ sọ jáde. tí bàbá bá ní Haji Saheed kò mọ kéwú kí ni big deal tó wà níbí yẹn kí ló bad níbí yẹn gbogbo èèyàn láyé ló gbọdọ̀ máa wá mímọ̀ sí wọ́n ṣe lákínní kó tó tẹ̀síwájú. àwa kì í sí nídìí ìbàjẹ́ a dẹ̀ kì í sí nídìí àbòsí. bàbá wo Haji Saheed Shittu ń sọ ó ní Ọlọ́run wí ànábì wí qala Allahu wa qala ar-rasulul karim. bí ò bá sì rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹgbọ́n tíra yín wò ẹ wo ohun tó wí. ṣùgbọ́n mistake tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe ó ní wípé presentation Haji Saheed Shittu ilẹ̀ ń wò ọ̀nà tí ń gbà sọ wo mẹ́sẹ̀gì tí ń pass o wo mẹ́sẹ̀gì tó ń pass o tẹ́ ẹ bá wo mẹ́sẹ̀gì tó ń wí ni ẹ mọ̀ wípé ihun tí ń wí hun ó ní tọ́lọ̀ ń wí ni sọ́lọ́hun ò wí bẹ́ẹ̀ ni ó ní tànàbì wí ni sànàbì ò wí bẹ́ẹ̀ ni kí wá nìjà ń bì yẹn. ìwọ tó bá mọ̀ wípé n tó ń ṣe yìí ó tako ní tí ọkùnrin yìí ń wí ìwọ ló túnra rẹ̀ ṣe. Lillahil kamal kò sẹ́ni ó pè. Saheed Shittu tẹ́ ń wí òun náà pé torí èèyàn ni ó níbi tóun náà kù sí yóò sì máa gbàdúrà pé Ọlọ́run ò gbogbo ibi tí mo kù sí yìí dákun tún mi ṣe ń bẹ̀. bí bá wá ń wí yín ò túmọ̀ wípé bóyá saint ni ó ti o kò túmọ̀ wípé gbogbo ohun tí gbogbo wáàsí tó ń ṣe yìí kò máa tábà òun náà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wáàsí ẹni ó bá sì tábà èyí tó dáa ni kó lọ tún bẹ̀ ṣe.
ẹ rí pé lórí kíní mo ní ìwà mùsùlùmí ìṣesí tí ọ̀kan lọ́mọ tó ṣe yìí ó jẹ́ ìṣesí tí ò dáa láti rìkọ́ọ̀dù rú bàbá máa gbé fáwọn social media ta ní social media ta lẹ́ńtẹ́ ẹjọ́ ń pínra ẹjọ́ ń irọ́ ń parọ́ fúnra òwò lẹ́jọ́ ń ṣe. mo sọ lórí program Haji Saheed níjọ́ náà mo ní bàbá oníwàásí àgbáyé bàbá Sheikh Muyideen Ajani Bello wọ́n ti bẹ̀rẹ̀ wáàsí láti 1950 gbogbo àwọn tẹ́ ń pè ń bàbá lé nìyẹn wọ́n ìbí wọn jọ́ náà wọ́n ìbí wọn 1950 ẹjọ́ wọn ni wọ́n mú best certificate wọn jáde wọn àtó bẹ́ẹ̀ wàláhì azim 1950 náà ti bẹ̀rẹ̀ wáàsí lẹ́yìn àwọn ọdún tó já sí pé tí wọ́n bá ń lọ ń ṣe wáàsí ní Oǹdó Àkúrẹ́ gbogbo àwọn ìlú tó jẹ́lẹ̀ Yorùbá tó súnmọ́ ọ̀dọ̀ àwọn Ìgbò yẹn ẹsẹ̀ ni wọ́n fi rìn láti Ìbàdàn lọ síbẹ̀ wọ́n lọ síbẹ̀ pẹ̀lú ẹsẹ̀ rìnrìn ni wọ́n fẹsẹ̀ rìn lọ wọ́n fẹsẹ̀ rìn bọ̀ ni. inú wọn ti bẹ̀rẹ̀ wáàsí gbogbo àwọn tẹ́yìn ń pè láàfà alágbájá àfà làkàṣe bí ò bá ní sọ ni ò ní sọ àwọn wáàsí bàbá ni wọ́n fi train wọn àtó bẹ́ẹ̀ àwọn yẹkẹ̀ wáàsí tí bàbá bá ṣe nígbà tí bàbá ń ṣe rẹ́kọ̀dù lójú méjèèjì tí wọ́n ń dá rẹ́kọ̀dù ṣe ni wọ́n fi ń train làwọn náà fi mọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run èmi náà sì fẹ́ dàbí bàbá yìí mo fẹ́ máa ṣe wáàsí tí wọ́n jókòó nù létí àwọn náà máa ṣe tí wọ́n máa ní salamu alaykum wa rahmatulahi wa barakatuhu àdúpẹ́ fún Ọlọ́run ọba wáàsí bàbá ni wọ́n fi ń train ara wọn a sì dúpẹ́ fọ́lọ́run ní tí wọ́n láwọn fẹ́ jẹ́ Ọlọ́run ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ sọ fẹ́ bá jẹ́ tán lénìí tẹ́ bá lọ ń ṣe kẹ́ni mọ́ ní abẹ́ ń ṣe wúrúwúrú kan láàrin ara ṣé irú bàbá lẹ́yìn nìkan máa sọ pé bóyá bí òun bàbá láwọn ọmọ tó sand gan kìí ṣe ọ̀rọ̀ pé àtàbí ṣùgbọ́n à ń bọ́ sórí social media à ń ṣe gbá à ń ṣàwo ó lẹ́ni tọ́lọ̀ ń fún nírú akitiyan bẹ́ẹ̀ ẹni tó sì ń ṣe iṣẹ́ Ọlọ́run lòun náà ń ṣe ẹni tí ò ṣe tó jẹ́ nǹkan mìíràn lòun náà ń ṣe tó jẹ́ sí Ọlọ́run kọ́lọ́run ọba fàlùbáríkà sí. so bí ìgbà téèyàn mú tó wọ́n lé lágbájá yìí ó fìgbẹ́rẹ́ ra o tó wá tún mú tọ̀ tó fi ń san ni. ìṣesí yẹn ó jẹ́ ìṣesí kan tó yẹ pé wọ́n àti ẹ̀ gbọ́dọ̀ máa rí pé ẹni tó ṣerú ẹ̀ Yorùbá ni kò mú làákàyè dání rárá kò mú dání ó rìkọ́ọ̀dù bàbá kí wá ní ó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn mẹ́sẹ̀jì tí Saheed Shittu bá ń sọ ni ẹgbọ́n tí ń wí ẹgbọ́n tó bá sọ èyí tó bá sọ tí ò bá jẹ́ tìlànà tọlọ́hun gbogbo ayé náà ni ó sọ fún eléyìí àfà ètò wí Ọlọ́run kọ́ ló sọ eléyìí bó bá ti jẹ́ ntọ́lọ́hun wí tó jẹ́ ntẹ́ àná Muhammad tó wí ọ̀rọ̀ parí àbí ẹ wá ń ṣe gbogbo ẹ ń forí lórí ẹ ń fi eyín láàrin ara yín ẹni tọ́lọ́hun bá lóhùn ránṣẹ́ ò ti ránṣẹ́ o bàbá oníwàásí àgbáyé Sheikh Muyideen Ajani Bello wọ́n kọjá ẹni tá a fà lẹ Yorùbá kan lè sọ wípé òun fẹ́ kò lójú wọn àtó bẹ́ẹ̀ àfàwọ ìlú wo ló ti wá ara bo ni àkọ́kọ́ ni wípé Ìbàdàn yìí tiẹ̀ ṣe ìlú kan tí ẹnìkan lè rò wípé bóyá nípa ìlànà mímọ̀ yìí o ọ̀rọ̀ kéwú kìí ṣe Ìbàdàn lẹ́nìkan ò ní àwọn kan làáfà inú nìnìnìnìnà àbáwọn kan làkọ́ lọ́dọ̀ ta nìyẹn kìí ṣe Ìbàdàn ó lè máa já àwọn ìlú ibòmíì bá a bá dé Madila Arabi lẹ́nìí bá a bá dé Kharasi lẹ́nìí bá a bá dé Nado lónìí bá a bá dé Shamsu Suud lẹ́nìí àtàwọn ilé kí ó kàrìnkàrìn tó pọ̀ lọ bẹ́ẹ̀ ń bàdàn bá a bá débẹ̀ lẹ́nìí ọmọ àjòjì ọmọ ilẹ̀ àwọn ọmọ ẹ̀yìn odi ni wọ́n pọ̀ mẹ́ẹ̀
bọ́mọ Ìbàdàn sì pọ̀ ńbẹ̀ lọ́mọ ẹ̀yìn odi pọ̀ ńbẹ̀, ọmọ Ìlọrin ńbẹ̀ ńbẹ̀, ọmọ Ọ̀yọ́ ńbẹ̀ ńbẹ̀, ọmọ Ọ̀fà ńbẹ̀ ńbẹ̀, ọmọ Èkó ńbẹ̀ ńbẹ̀ tí wọ́n ń gba mímọ̀ lọ́dọ̀ àwọn àfa àwọn ńbẹ̀. bẹ́ẹ̀ náà sì ni bàbá délé kéwú bàbá Aláàjì Àgbà nílọrin, bàbá sì dé Markaz lẹ́kọ̀ọ́, ọmọ Èkó ńbẹ̀ ńbẹ̀, ọmọ Ìbàdàn ńbẹ̀ ńbẹ̀, ọmọ kò sí ọmọ ìlú tí ò sí ńbẹ̀. so ọ̀rọ̀ mímọ̀ àjọ fi ń ṣe àjọ fi ń yíra wọn ni, àjọ fi ń yíra wọn ni. so bọ́lọ̀ ń bá wa gbèrú bàbá jáde ńbàdàn kò gbọ́dọ̀ jẹ́jọ́ lójú, kò gbọ́dọ̀ jẹ́jọ́ lójú. tó bá yẹ pé ká ti ṣe ti wá sí ni tí ò sọ ìbàjẹ́ rí, tí ò sì mẹ́bọ mọ́ dáwà rẹ̀, ẹ̀yin lẹ wà lẹ́yìn bàbá ni o. nítorí pé níjọ́ tí bàbá ò tí ì jẹ́ nǹkan kan, níjọ́ tí bàbá tí wọ́n àti mọ̀ wípé béèyàn bá ń sọ̀rọ̀ Ọlọ́run ẹ̀mí lè gùn, tí wọ́n mọ̀ wípé béèyàn bá ń sọ̀rọ̀ Ọlọ́run àwọn èèyàn á máa ṣàánú èèyàn, wọ́n á máa fún yàn lówó, wọ́n á máa fún yàn lọ, èèyàn á máa tibẹ̀ dọ́lọ́lá, ní bàbá ti ń ṣe wáàsí, ní bàbá ti ń ṣe wáàsí. níjọ́ tí wọ́n lọ wáàsí, tí wọ́n lọ pẹ̀lú ebi, tí wọ́n ṣe wáàsí pẹ̀lú ebi, tí wọ́n tún bébi délé, ní bàbá ti ń ṣe wáàsí. níjọ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́yìn ń wo oníranù wọn máa pè wọ́n jọ́ náà pé wàhálà rẹ̀ pọ̀, òun lọ́tún òun lósì, òun nígbà òun láwo. ẹ dákun, ẹ má sọ ilẹ̀ Yorùbá, ẹ má sọ di battlefield, ẹ má sọ di battlefield. ẹ má sì gún akọlù àwọn àfáà tó já sí wípé ẹ̀kọ́ tó yà kọ́ lára bàbá oníwàásí àgbáyé ni pé ká máa pọ́n gbogbo àfáà lé. ẹ má gún akọlù wọn, ẹ má jẹ́ akọlù wọn, ẹ má jẹ́ akọlù wọn. àpọ́nlé tẹ̀ ń wò yẹn ntẹ̀yìn ò gbọ́dọ̀ jẹ́ ó gbóni. idha akramta al-karima malaktahu wa in akramta al-la'ima tamarrada. bó bá lápọ́nlé lọ́wọ́ tèmi, èmi náà gbọ́dọ̀ lápọ́nlé lọ́wọ́ rẹ. bùkún mi kémi náà ó bùkún ọ ni. bọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ mímọ̀ ṣe jẹ́ nìyẹn. ẹni tí bá ń ṣẹnu nínú ilé rẹ̀ àbí nínú ìlú tó wà tí ò jáde, kò sírú àwọn, kò sígbà máa bọ̀ ń bàdàn, ó mọ̀ wípé mílíọ̀nù rẹ̀ ń bẹ ọmọlọ́mọ kéwú tí ò sí ọ̀rọ̀ tàbí ṣùgbọ́n ń bẹ. ṣùgbọ́n Ọlọ́run ò ṣe ìyàwó nìbàdàn lẹ́ni tí máa gbéraga àbí tí ó máa ṣe fáàrí. ma utitum minal ilmi illa qalilan. ẹ wo istisnawu tọ́lọ́run fi sí. Ọlọ́run ní illa qalilan, gbogbo ń tẹ́ ẹ bá lẹ́ẹ̀rí ẹ mọ̀ mọ̀ nǹkan kan, mọ̀ nǹkan kan. níjọ́ tí n bá tún mú nǹkan mi wà lẹ́ẹ̀mọ̀ pé mọ̀ nǹkan kan. níjọ́ tọ́lọ́run ní al-khayla wal-bighala wal-hamira litarkabuha. Ọlọ́run ní kẹ́tẹ́kẹ́tẹ́, ìbáaka, ó dárúkọ àwọn nǹkan, gbogbo àwọn nǹkan ni téèyàn máa gùn. Ọlọ́run ní èmi Ọlọ́run mo dán wọn fún yín litarkabuha, ká ẹ lè máa rí wọn gùn. bẹ́ẹ̀ bá fẹ́ lọ síbi tó jìnnà ẹ gùn wọ́n, kò ní fi rẹ̀ yín, ẹ ní rìnrìn débi wípé gbogbo ara ó máa dùn yín. Ọlọ́run tún wá ní wazinatan, lẹ́yìn pé mo ṣe wọ́n ní nǹkan gùn fún yín, mo tún wá ṣe wọ́n ní ọ̀ṣọ́ fún yín. kí wọ́n ní lágbàtí ìjà tó ń bọ̀, nígbà tí ó máa bọ̀ báyìí ẹṣin ló gùn, ìbáaka ló gùn, kẹ́tẹ́kẹ́tẹ́ ló gùn, ràkúnmí ló gùn, kó máa jọ́sọ̀ fún yín. Ọlọ́run wa ní lẹ́yìn ìgbà náà wa yakhluqu ma la ta'lamuna. èmi Ọlọ́run mo tún wá dáwọn nǹkan kan o, mi ò tí ì yọjú wọn sáyé. níjọ́ náà kò sí mọ́tò, níjọ́ náà kò sí train, níjọ́ náà kò sí plane. níjọ́ tọ́lọ́run wá ń yọjú mọ́tò, tí ń yọjú train, tí ń yọjú train, tí ìyẹn ní ṣàlàyé pé ma la ta'lamuna tọ́lọ́run wí yẹn. èyí táwa náà tún rí lé ní nǹkan mìíràn tó ń bọ̀, torí pé Al-Qur'ani ń tó bá nà mu, tó bóni mu, tí ó sì máa bọ́ la mu ni.
láyé ànábì kò sí ti ń jẹ́ tírẹ́ẹ̀nì, kò sí mọ́tò, kò sí pléènì, wọ́n sì lu ayé wọn, wọ́n ráyé wọn lò. àwa délé ní agun pléènì, agun mọ́tò, agun tírẹ́ẹ̀nì, kò sí ní tá àgùn tán, à ń lò ó lọ́nu. àwọn kan tó ń bọ̀ lọ́la lẹ́yìn títí wá yìí tí wọ́n tún gun tó dáa ju à ń gun pléènì, à ń gun tírẹ́ẹ̀nì, à ń gun mọ́tò lọ. lára yakhluqu ma la ta'lamuna ni o. ọlọ́ni rẹ̀ Ànábì Muhammad sọ fún àwọn àlùmọ̀ rẹ̀, kúl máa ṣàlàyé fún wa, atu'allimuna Allaha bidinikum. ṣé ẹ mọ̀ sọ wípé báyìí lẹ́sẹ̀ rí ni ẹ mọ̀ Ọlọ́run sìn, ẹ mọ̀ Ọlọ́run sìn, ẹ fẹ́ máa fi yé àwọn èèyàn pé ẹ mọ̀ Ọlọ́run sìn àbí? ẹ fẹ́ máa fi yé àwọn èèyàn wípé àwọn bàbá yín báyìí ni wọ́n jẹ́, nǹkan báyìí ni wọ́n ní. kí ni àwọn bàbá yín kí ni wọ́n ní? wọ́n à ní dò, wọ́n à ní nádà. ọlọ́ni wallahu ya'lamu ma fi samawati wa ma fil ardi wallahu bi kulli shay'in alim. ọlọ́ni lèmi Ọlọ́run gbogbo tí ń bẹ lókè tí ń bẹ nílẹ̀, èmi Ọlọ́run nìkan mo nímọ̀ ń pa rẹ̀. ọlọ́run wa ni yamunnuna alayka an aslamu. àwọn èèyàn wọ́n máa ṣe fáàrí sí ọ an aslamu wípé tí ẹ bá ṣe torí títí wa islam ò lè dúró, tí ẹ bá ṣe torí títí wa àwọn kan ò lè ní mímọ̀, tí ẹ bá ṣe torí títí wa àwọn kan ò lè gbà islam, tí ẹ bá ṣe torí títí wa ọ̀rọ̀ ọlọ́run ò lè débi kan. ọlọ́run rẹ̀ àná Muhammad kúl máa sọ fún wọn, la tamunnu alayya islamakum. ẹnìkan má fi ẹ̀sìn rẹ̀ ṣe fáàrí sí mi rẹ̀ mi àná Muhammad. ẹnìkan má fi mímọ̀ rẹ̀ ṣe fáàrí sí mi. lẹ́nu àti ṣe fáàrí síra wa. balillahu yamunnu alaykum an hadakum lil imani. ọlọ́run ni ó ṣe fáàrí sí wa. ògèdè ìpáwà náà tiẹ̀ sínú ẹni nínú ẹni tó sọnù kó tó sọnù. ọpẹ́ ńlá ni, ọpẹ́ ńlá ni o. eléyìí mi ò fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tí ó gùn, mo sì fẹ́ kó jẹ́ ẹni tó ń kálukú wa náà tá a máa lọ mọ̀ ká lọ ṣàfihàn wa. ájì ọ̀kan lọmọ ni o, ájì Saheed Shittu ni o, àti gbogbo ẹni tí àti àsọǹgbè lọ́tún lọ́sì, ẹjọ́ lọ́wọ́ tẹ́jọ́ ń ṣe yìí, ẹjọ́ wò bó o bá ń ṣe dáadáa ìwọ náà mọ̀ pé ó ń ṣe dáadáa. tó bá dẹ̀ ń ṣe tó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ nìkan ò mọ̀, Ọlọ́run mọ̀ á, Ọlọ́run mọ̀ ó, Ọlọ́run sì mọ̀ ọ́. so ẹjọ́ kó ní kálukú ó máa ṣe títí ẹ̀. kí làbúrò máa fẹjọ́ ẹnìkan sùn kiri? má fẹjọ́ èèyàn kan sùn mọ́, má fẹjọ́ èèyàn kan sùn mọ́. ẹni tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ fẹjọ́ sùn ẹ fẹ́ ó bá yín yanjú ọ̀rọ̀, ó náà lẹ́ ń rìkọ́ọ̀dù rẹ̀ yìí àbí? ṣé wàá mùsùlùmí nìyẹn? bó bá tiẹ̀ wàá rìkọ́ọ̀dù kí ni ó ṣẹlẹ̀? kí ni tí ó ṣẹlẹ̀? ẹnìkan ò sì lè bọ́ síta kó n fẹ́ sọ̀rọ̀ nípa bàbá àwa ń bẹ́ ń ta ẹ̀ tó bẹ́ẹ̀. wàláhi lazim, wàláhi wa rabbil Kaaba bó ti rí nìyẹn. so bàbá yìí sẹni tó wà lórí social media, bàbá ò sí lórí social media, bàbá ò kí ń wo lẹ́yìn kó fi fóònù kọ́ọ̀lù hello how are you salamu alaikum ọ̀rọ̀ parí. bàbá ìṣẹ́ni tí máa ń wà lórí social media at what age? ẹ máa ra àfa age of 60 something nkíní kan social media ìranù ìrasẹ̀. so bàbá ò sí nínú gbogbo line bẹ́ẹ̀ yẹn lánàá. bí wọ́n dẹ̀ ṣe ń bẹ lánàá náà ni wọ́n ń bẹ lénìí. so ìdí eléyìí ẹ jọ̀ọ́ tó bá yẹ pé títọ́ Ọlọ́run lẹ́lẹ́ fẹ́ ṣe lóòótọ́, kápẹ́ títọ́ Ọlọ́run lẹ́ fẹ́ ṣe o, kápẹ́ títọ́ Ọlọ́run tẹ́lẹ̀ fẹ́ ṣe ní ń bẹ lọ́kàn yín lóòótọ́, tí èsì ṣe sí mùnáfìkì, tí èsì ṣe sí pé ìwọ gan fúnra ara rẹ ká mọ̀ fura sí ọ pé ṣé wọ́n lè gan ṣé mùsùlùmí ni ọba ìsá tí èbá ti ṣèṣerú ṣe síbẹ̀ yẹn àfikún ń kálukú ẹ̀ṣàgbéjẹ́ mọ́wọ́ gbogbo èèyàn ni wọ́n ní àjọ kan lọ́mọ máa ń rìkọ́ọ̀dù
níjọ́ tí wọ́n á rìkọ́ọ̀dù nísìnyí báyìí kí ni èrè tí o ti pín lórí rìkọ́ọ̀dìn rẹ̀? bàbá oníwàásí àgbáyé gbogbo alamọ̀ wọn lóníwàásí, àwọn mọ̀ṣẹ́bọ́lá tán, àwọn àfíìsíkò, àwọn aláàjì, àwọn bàbá wa amadu ọdẹ, àwọn oríṣiríṣi àwọn recording company bẹ́ẹ̀ yẹn tí wọ́n máa ń rìkọ́ọ̀dù bàbá, àwọn alamọ̀ wọn máa ń rìkọ́ọ̀dù wọn. níjọ́ kan lọ́mọ náà tó wọn adùn ní rìkọ́ọ̀dìn bàbá báyìí àwọ̀. so ìdí eléyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣe wọ̀. Alhaji wa Saheed Shittu, mo mọ̀ wípé ńgbò báyá ẹ padà máa gbọ́ wá sí ẹ sì máa gbọ́rọ̀ tàjọ tíbi náà ń sọ yìí. Kùránì ní idiu ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasana. Ẹ máa pèpè sójú ọ̀nà tọlọ́hun pẹ̀lú hikima. Kí là ń pè ní hikima? Òun náà ni wípé bó bá rẹni tó hùwà tí ò dáa, fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ. Torí pé lómi ń bẹ in ti ń gbénú ẹ̀ ó fẹ́ ju ti ṣètánì lọ o, wàláhì làzim. ṣùgbọ́n tó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ, ó ṣeé ṣe kí nǹkan tó ń sọ yẹn kó yé. bẹ́ẹ̀ bá fagídí mú ẹlòmíì nú ọ̀rọ̀, ẹni tí ò fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò fẹ́ ṣe ẹ̀tún á bá sọ lọ́nà tó le, kò ní gbọ́ kò ní gbà. ó ní wal mau'izatil hasana. ẹ sì máa mú wàásí wá fún wọn ní wàásí tó dáa. bẹ́ẹ̀ bá ṣe báyìí oore báyìí lẹ́ẹ̀rí o, bẹ́ẹ̀ bá hùwà tí ò dáa báyìí ìyà báyìí lọ́lọ́run mà lóhun ó fi jẹ wá. Haji Saheed Shittu, ẹ dákun ẹ má ṣépè mọ́, èpè ṣe ń tó dáa. bó o bá hùwà kan táwọn èèyàn bá ní irọ́ ní nǹkan kan, tó bá ti ní mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀, mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run, ó ti tó. kí làbùrọ̀ máa sọ pé tí n bá ṣe báyìí ọmọ mi, tí n bá ṣe báyìí ìyàwó mi, kí ló dé? kò sí ní tá a fẹ́ gbà ń bẹ̀. ẹ sì má ṣe pè fẹ́ni kankan mọ́, ẹ jọ̀ọ́ ẹ má ṣe pè fẹ́ni kankan mọ́. kò sẹ́ni tí wọ́n ṣe pè fún bàbá rẹ̀ tí ò ní gbarata. gbogbo ń tẹ́ ẹ̀ ń ṣe yìí, àti Saheed Shittu ni o, àti Adébáre ni o, ebi gbogbo ẹ̀ lájọ lọ kó bọ́ lọ́hùn. sẹ́nìkan ń bẹ tí ó san wá lẹ́san láyé yìí ni? kò sẹ́ni tó fẹ́ san wá lẹ́san láyé o. àwọn èèyàn tẹ́ ẹ̀ sì ń wò ní, àwọn èèyàn tẹ́ ń wò yẹn aṣẹ́wó ni wọ́n, aṣẹ́wó ni wọ́n. àwọn ni wọ́n máa ti ọ̀tún, àwọn ni wọ́n máa ti òsì. ṣùgbọ́n àwa ni ẹ jẹ́ àwò pé ẹrù wo là ń dì síwájú Ọlọ́run. kí la fẹ́ lọ fi pàdé Ọlọ́run tó ní wá? kí la fẹ́ lọ fi pàdé Ọlọ́run tó dá wa? Ọlọ́run sọ fún àná Muhammad, ó ní pé sọ ti tiẹ̀ fún wa. balligh risalata rabbik. ntẹ́mi Ọlọ́run ń fi rán ọ yìí mú dógóńgó fáwọn èèyàn, jẹ́ wọ́n mọ tó dáa, jẹ́ wọ́n mọ tí ò dáa. ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ọ o. èyí tọ́lọ́run fi rán ànábì Muhammad ní sallallahu alayhi wa sallam. látara bẹ́ẹ̀ ẹni tí ó gbọ́ ó gbọ́, ẹni tí ò sì ní gbà ò ní gbà o. èyí tí mo fẹ́ yé Haji Saheed nìyẹn o. bẹ́ẹ̀ kégbe jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ fẹ̀fun jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹni tí ò ní gbà ò ní gbà o. bọ́lọ̀ ń bá gbèyàn sí agbọ́nrin kó máa sọ̀rọ̀ Ọlọ́run fún yàn, ó yọ kíra rẹ̀ kúkú oríire o. oríire ńlá ni o, oríire ńlá ni o. ẹ̀yin tọ́lọ́run wá fi síbẹ̀ báyìí tẹ́ ti ń ṣe léyìí, tó já sí pé ọ̀tọ̀ ni tẹ́ ń ṣe lánàá, tẹ́ ń ṣe léyìí lénìí. kọ́lọ́run kó máa bá ní kún yín, kó máa bá wà pẹ̀lú yín. ọ̀kan lọ́mọ náà, gbogbo ìṣesí yẹn ẹ̀ ń sọ pé àníyàn wípé kí gbogbo ẹ̀ ó dáa kó lè tò ní, kí gbogbo ẹ̀ ó lè lọ nírọ̀rùn, kó lè lọ nírọ̀wọ́, kó lè lọ nírọ̀sẹ̀ ni. bẹ́ẹ̀ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá pẹ̀lú bàbá, kìí ṣe páà ń rìkọ́ọ̀dù bàbá nìkan, kìí ṣe bẹ́ẹ̀. àmọ́ Ọlọ́run nìkan lọ́ba tó pé.
ọlọ́run nìkan lọ́ba tó máa ṣe nítorí pé mo mọ̀ nínú ọkàn lọ́mọ gan fúnra lára rẹ̀ nínú ọkàn rẹ̀ báyìí yóò gbà yí pé mistake ńlá ni kìíní torí pé kò sí nǹkan tó fẹ́ gé níbẹ̀ kò sí nǹkan kan níbẹ̀ kò lè sọ Saheed Shittu dọ̀tá bàbá kò lè sọ bàbá dọ̀tá Saheed Shittu kò lè sọ bàbá dọ̀tá títí ẹ kò lè sọ wọn náà dọ̀tá bàbá. So what is the essence of that? What is the essence of that? So it's like kéèyàn máa táàgì ara rẹ̀ lórúkọ tí ìyá àti bàbá ò sọ nìyẹn. Lágbájá nelson lẹ́fẹ́ bá sọ̀rọ̀ ẹ má bá sọ̀rọ̀ o ẹ má sì gbà ẹ má ṣàwò o wọ́n bá rí ní tí ó sì ọ́ láǹfààní wọn ní sọ nítorí pé wọ́n gbà wípé ẹni tí ó sọ̀rọ̀ ànádòmíì ni ọ́ ìyẹn ọ̀kan lọ́mọ wọ́n gbà wípé ẹni tí máa sọ̀rọ̀ ànádì nǹkan míì ọlá ìpè méjì ọlọ́run ọlá ntọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run ẹ dákun gbogbo àwa náà tẹ́yà sí ń tà ń hélì ọ̀tún tà ń hélì òsì ẹ já mọ̀ wípé àrùn Islam lọ́ọ́bẹ̀ yẹn àrùn Islam lọ́ọ́bẹ̀ yẹn àrùn Islam lọ́ọ́bẹ̀ ẹ já mọ̀ pé àrùn Islam lọ́ọ́bẹ̀ o kìí ṣe yẹn nìkan kìí ṣe ní tá a nídìí lásìkò yìí nìyẹn kìí ṣe ní tá a nídìí lásìkò yìí nìyẹn ẹjẹ abọ́ tún sọ̀rọ̀ kábó sì sọ̀rọ̀ èyí tí jò tọ̀rọ̀ ká bá wọn sọ èyí tí jò tọ̀rọ̀ gbogbo ohun tí a dálẹ̀ lórí ọ̀rọ̀ Facebook ọ̀rọ̀ gbá ọ̀rọ̀ àwọ̀ yìí láàrin ọdún 10 sásìkò yìí níjọ́ tí wọn náà bá ń wora rẹ̀ ní tó sọ àbí tí wọ́n ló sọ àbí n tó ṣe tí wọn náà bá ń padà gbọ́ wò yóò dùn ọ́ èmi ni mo ṣe báyìí ìbádẹ tí má ṣe bẹ́ẹ̀ ayé nìyẹn o àti ìdéwájú Ọlọ́run o àti ìdéwájú Ọlọ́run o wọ́n ní madha taquluna idh qala Allahu lakum madha fa'altum wa antum akhirul umam madha taquluna kí lẹ fẹ́ gbé déwájú Ọlọ́run ṣé èébú yìí náà lẹ fẹ́ gbé déwájú Ọlọ́run ṣé ogún mi yìí náà lẹ fẹ́ gbé déwájú Ọlọ́run ó ṣédá ìṣe à ń tá a fẹ́ gbé déwájú Ọlọ́run nìyẹn idh qala Allahu lakum níjọ́ tọ́lọ́run bá ń béèrè lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan á pé madha fa'altum kí ni ń tẹ̀ sí láyé ọ̀ǹgà fáìlì yín dà wa antum akhirul umami torí pé ẹ̀yin nìgbẹ̀yìn àwọn ẹni tá a rán ni sí kò tún sí ìjọ míì lẹ́yìn ìjọ àná Muhammad má tẹ̀sí wá nù wọn kí ni tá a fẹ́ gbé déwájú Ọlọ́run ẹjá bẹ̀rù ọjọ́ náà o ẹjá bẹ̀rù Ọlọ́run o ẹjá bẹ̀rù Ọlọ́run o ẹni táwọn èèyàn hélì léni àwọn tí ń hélì ẹbí wọn lẹ́nu ẹbí wọn máa kéwú ẹbí wọn lè sọ̀rọ̀ àwọn ẹsẹ̀ bọ́ọ̀tà kí wọ́n máa ṣe wóróworó wọn à ní bọ́ọ̀tà àwọn ṣe bẹ́ẹ̀ wọn à ní ṣe bẹ́ẹ̀ wọn à ní ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n gbà wípé ìwọ ni ìwọ ló lè sọ ìwọ ló lè ṣe kí ni tó lè sọ kí ló lè ṣe àbí níjọ́ tèmi tí gbọ́ wá sí tí Alhaji Saheed Shittu ti ń ṣe tó bá ti jẹ́ pé tọ́lọ́run tànẹ́ Muhammad ni wá sí ni o ṣùgbọ́n attitude ńgbà míì àbí kéèyàn wà highly emotional ńgbà míì a máa jẹ́ kí ọ̀rọ̀ go wrong but kìí ṣe yẹn gan la fẹ́ lò bí kò ṣe pé ti ń sọ yìí ọ̀rọ̀ tí ń sọ yìí tó bá sọ̀rọ̀ tó bá ṣépè fún èèyàn kan àbó sọ nǹkan tí ò da séèyàn kan kì í wá sí pé kí gbogbo wa ká wá jáde káwọn nínú ìyẹn kọ́ so ìdí eléyìí ẹ jọ̀ọ́ jàmá àtọ̀tún àtòsì ẹ máa bọ́rọ̀ Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ sọ ni ẹ máa sọ lọ
ẹ̀sọ̀ tí ń bẹ nínú Al-Qur'ani fún wa, ẹ̀sọ̀ t'Ọlọ́hun fẹ́ fún wa, ẹ̀sọ̀ t'Ànábì Muhammad ń fẹ́ fún wa. Nta fẹ́ gbọ́ nìyẹn, nta yìí fẹ́ gbọ́ nìyẹn, nta fẹ́ ṣàǹfààní lára yín nìyẹn o, nta fẹ́ ṣàǹfààní lára yín nìyẹn o. ọ̀rọ̀ wípé bóyá bàbá sọ pé wọ́n ní bàbá kankankan, ẹ má tiẹ̀ lọ sí gbogbo eré àbẹ́ yẹn. Bàbá Muhyiddin Ajani bá lò kọ́lọ́n kó jẹ́ kẹ́mi bàbá ogun fún wa, wọ́n yìí ṣe social media person. Kò sí sọ̀rọ̀ tí bàbá lè sọ àbẹ́ni tí bàbá lè bá sọ̀rọ̀ tó lè rò kó bóyá pé àbí nǹkan kan ń bẹ tóun lè ṣe àbí òun lè rọ́ọ̀pù wọn àbí òun lè ṣe bàbá kọjá arú ẹ̀. Ó rọ́ọ̀pù bàbá mélòó lára títí ẹ níjọ́ tí bàbá yẹn ti ń bọ́rọ̀ bọ̀. Wọ́n sọ̀rọ̀ níwájú gọ́vnà báyìí tí gọ́vnà jókòó báyìí, tí àwọn sójà ń bẹ wájú tí ń bẹ lẹ́yìn, tí àwọn aláṣẹ tán, àwọn olófin tá adájọ́ jókòó. Bàbá sọ títí ẹ̀ fún wọn tí nǹkan kan ò kàn, nǹkan kan ò ṣẹlẹ̀. Èmi tẹ̀lé bàbá lọ ṣe wáàsí l'Àbújá, Ọbásanjọ́ jókòó báyìí, Àtíkù jókòó báyìí l'Àbújá yìí náà ni, tí bàbá ní ẹ̀yin méjèèjì ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ sì bẹ̀rù àtúbọ̀tán yín, ẹ bẹ̀rù bí tẹ́ ẹ fẹ́ bọ́rọ̀ yín já l'Àbújá. Àbí a tún parí wáàsí akósínú mọ́tò à ń bọ̀ n'Íbàdàn, à ń bọ̀ l'Ékòó fún wáàsí Ansarudeen ní Mushin tá a máa ń ṣe ní TBS ní ọdún náà. Nǹkan kan ò ṣẹlẹ̀. Bẹ̀ńlẹ̀ pé ọ̀kan lọ́mọ, ọ̀kan ọmọ ò bá jẹ mẹ́wàá, kí ló kan bàbá pẹ̀lú gbogbo yẹn? Àbí bàbá wa sọ̀rọ̀ kan, Saheed Shittu sọ̀rọ̀ kan wà tí bàbá sọ, tí bàbá wà ní pé ohun tóun wá ń sọ yìí ó kọjá ẹnu òun lọ, kò mọ kéwú, kó kéwú náà, kò sí tó burú ń bẹ, àwa náà ń kéwú sí ni. Bàbá náà báwọn ti wà náà, àwọn náà ń kéwú náà ni. So ìyẹn yìí sí ọ̀rọ̀, kìí sọ̀rọ̀ téèyàn kan lè gbé pé ẹ gbọ́ nǹkan tí lágbájá wí, ẹgbọ́n tí làkásì gbé. Ìṣesí yẹn ó ń túmọ̀ wípé bígbà téèyàn bí ìṣesí mùnáfìkì, ìṣesí mùnáfìkì nìyẹn. Kìí ṣe mùsùlùmí ni máa ń hùwà báwọn. Ó ti mùsùlùmí èwúrú wà bẹ́ẹ̀, mùsùlùmí èwúrú wà bẹ́ẹ̀, mùsùlùmí èwúrú wà bẹ́ẹ̀. Wọ́n léyìn òkè ń dọ̀bálẹ̀ kó níná lójú, ó bá ṣe tí ò da apologize, ó sì apologize látara pé o tender apology, o tún wá hùwà ìwà tó tún wá burú jù ètò o tún wù lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹni o sì wú sí kò ní nǹkan kan, ò láǹfààní kan tó lè sọ pé o fẹ́ ṣe fún àbí nǹkan lòun fẹ́ gbà lọ́wọ́ àbí nǹkan kí ni, kò sólúwẹ̀. Gbogbo àwọn tí bá wá ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tí ẹjọ́ ń parọ́ tanra yín jẹ, ẹ ṣọ́ra yín, ẹ ṣọ́ra yín, ẹ ṣọ́ra yín. Ẹ rántí wípé gbogbo nta ń ṣe yìí á jábọ̀ fọ́lọ́run, á jábọ̀ fọ́lọ́run o, á jábọ̀ fọ́lọ́run o, á jábọ̀ fọ́lọ́run o. Ọ̀dọ̀ Ọlọ́run sì ní ó kọjá téèyàn tẹ̀dá lè dọ́gbọ́n sí. Kìí ṣe ọ̀rọ̀ rú ẹ o, kìí sọ̀rọ̀ rú ẹ o. Ẹ jẹ́ á mọ̀ wípé mò ń bọ̀ wá Ọlọ́run kìí yá lọ́gbọ̀n ọdún gbà mí o. Ṣùgbọ́n ìgbà tó máa wù táwọn èèyàn ó fi sọ ọ́ di ẹni tí ò ní relevant láwùjọ àbí tí wọ́n sọ ọ́ di mùnáfìkì, mọ̀ wù ú. Kí ló fẹ́ wù fún? Kí ló fẹ́ wù fún? Àìmọye àwọn àfáà tán sọ̀rọ̀ sí bàbá, tán bú wọn, tán ṣe gbá, tán ṣàwo. A bá sọ fún bàbá pé wọ́n ní lágbájá sọ nǹkan báyìí, bàbá ò ní ẹ má wọrí sà, àmọ́ntàwì, mi ò rẹ́ nìkan kan nù, ẹnìkan kò gbọ́dọ̀ sọ nǹkan kan. Ọmọ tó bá wí nǹkan kan nù yín yóò rí pípọ́n ojú mi. Bàbá ọ̀rọ̀ tí wọ́n lẹ́ sọ ó ju ẹnu lágbájá yìí lọ, kìí ṣe irú eléyìí, ẹ fi ilẹ̀. Tó bá já sí pé tọlọ́run lèmi gbé dání tí mo ní mò ń ṣe, ẹ fi ilẹ̀. Òun tó sọ̀rọ̀ òun fúnra Ọlọ́run ní ó fi hàn pé n tó sọ òun ìsọkúsọ ni. Ọlọ́run sì fi hàn wá.
ó fi hàn wọ́n ń járáǹkì wọn náà àbí ó ń járáǹkì wọn ṣé yẹn náà ò ti tó téèyàn fi mọ̀ wípé bàbá yìí fúnra Ọlọ́run ló rán bàbá yìí iṣẹ́ fúnra Ọlọ́run ní kán bàbá yìí lórí iṣẹ́ tó rán so bàbá yìí sẹ́ni téèyàn kan lè rò ó pé bóyá pé òun ó drag wọnú ọ̀rọ̀ kan o irọ́ dá dúró lọ́dọ̀ títí ẹ jẹ́ àmọ́ bó ti tó jẹ́ àmọ́ bó ti mọ́ so má wulẹ̀ má lẹ̀ mọ́ ọ̀rọ̀ kan má lẹ̀ nìkan mọ́rọ̀ má sì lẹ́ra rẹ mẹ́nìkan so ìdí eléyìí kọ́lọ́n kó jọ kó má ṣàṣì dáadáa fún gbogbo wa kọ́lọ́n kó jọ kó má ṣàṣì dáadáa fún gbogbo wa kó jẹ́ kí gbogbo wa pátápátá ká bá níbi tó ti lérè kó má ṣe Islam wa ní òfò kó má ṣe níranù fún wa o kó má ṣe ní pé ṣe lẹ́ Islam lólóòṣe fẹ́ lólóòṣe àbí o sì fẹ́ kémi Ọlọ́run ó san ọ́ lẹ́san Islam tó ṣe àbí gbogbo hélì táwọn èèyàn wá ń hélì ẹ láyé wọn ó ti gba ládàá rẹ ó sọ ní nǹkan kan lọ́dọ̀ èmi ń bì mọ́ gbogbo tó rò pé o fẹ́ gbà wọn àwọn èèyàn ti fún ọ láyé so ìdí eléyìí nínú fáìlì tó wá gbé wáyé òdo ní ń bẹ gbogbo ẹni tí bá sì ń bẹ lódo ní bá ń bẹ pé fáìlì rẹ òdo ni ẹ̀yin màláìkà ẹ mú sókè sọ́hùn ẹ mú sókè lọ́hùn kìí sára àwọn tí àwọn Ọlọ́run tá a fẹ́ kẹnu kọ́lọ́n kó jọ kó dákun kó má ṣe Islam wa lófo ntọ́lọ́hun ò sọ ntànàbí ò sọ ntọ́lọ́hun ò fẹ́ tànàbí wa Muhammad ò fẹ́ tó já sí pé béèyàn bá dágbá lé yóò dẹni òfò wájú Ọlọ́run ò kó má ṣáà gbé jìnnà sí wa Ọlọ́run gbé àwa náà jìnnà sí Ọlọ́run là wá là á Ọlọ́run yà wá yà á kọ́lọ́run kó ṣàánú wa kó ṣe dáadáa fún wa kó ṣàánú wa kó ṣe dáadáa fún wa ẹ dákun ẹjá lọ mọ̀ lẹ́ẹ̀kan sí pé gbogbo ń tà ń ṣe yìí ó nígbà gbogbo ń tà ń sọ yìí ó nígbà gbogbo mo fẹ́ sọ̀rọ̀ sí lágbájá yìí ó nígbà ìgbà kan ń bọ̀ tá à ní rí wí mọ́ o ìgbà kan ń bọ̀ tá à ní rí sọ mọ́ o ẹ dákun o ẹ jẹ́ á mọ̀ wípé títọ́ Ọlọ́run títa náà Muhammad ìyẹn gangan lójúlówó ntọ́lọ́run rán wa wá ṣe o nítorí àwa ṣe láyé nìyẹn o kìí ṣe pé ká wá bọ́ sórí Facebook àbí sórí àwo ká máa yàkàyàkà ẹnìkan àbí ká máa sọ tẹ́nìkan ò ṣe ká máa parọ́ mára ẹni tẹ́nìkan ò ṣe kìí ṣe ojú ọ̀nà tọ́lọ́run o bó o bá sọ̀rọ̀ ń pẹ́ èèyàn tó sì mú evidence tó ṣe wá tí ò da ayé náà mọ̀ pé lágbájá yìí tó ṣe yóò da so Ọlọ́run ọba sì ní òun ni ọba aláforíjìn bó bá wo ń tàn kó túbá bó bá wù kó má túbá yóò bọ́ lọ́hùn bẹ̀ ṣùgbọ́n kó o wá máa mú ọ̀rọ̀ kó máa parọ́ mọ́yàn kan àbí kó o máa sọ ní tí ò ṣẹlẹ̀ ní tí ò dá ni o gbogbo àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ àfáà Ọlọ́run o ẹni àpọ́nlé ni wọ́n Ọlọ́run má dá sọ àbùkù bọ̀ wọ́n Ọlọ́run má dá sọ àbùkù bọ̀ wọ́n o alibarika la ilaha illallah ọlá ìpè méjì Ọlọ́run ọlá ntọ́lọ́run fi ń jẹ́ Ọlọ́run ọlá bismillahir rahmanir rahim amana rasul bima unsila ilayhi min rabbihi wal mu'minuna كلنا آمنا بالله وملائكته وكتبه لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير Ilaykal masir ọ̀dọ̀ Ọlọ́run lẹ́nu kọ̀ọ̀kan ó padà sí níjọ́ abá dọ́dọ̀ wọ Ọlọ́run jọ náà Ọlọ́run má ṣe ẹrù wa lófò má ṣe wá lẹ́nu ìyà o. Salamu alaykum wa rahmatulahi wa barakatuh.